gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ṣé gbogbo ẹ̀ ń dùn ẹ kú àdúró tì mí lẹ́ẹ̀kan sí ẹ bá mi subscribe lórí YouTube channel mi Oma TV ẹ jọ̀ọ́ ẹ subscribe Oma TV mo need more subscription mo need kẹ́ comment mo need kẹ́ like lórí YouTube ẹ jẹ́ ká máa ṣe ẹ pass message yìí nǹkan tó máa ran àwọn ọmọ wa lọ́wọ́ lẹ́yìn wa ọ̀la ní báwa ti ẹ̀ gbé Nàìjíríà ṣùgbọ́n àwọn èèyàn mi ṣì wà ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ sọ pé Islam lẹ máa ṣe mo fẹ́ kẹ́ gbọ́ agenda Islam lórí ilẹ̀ Yorùbá mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan tí Islam jẹ́ pé ajogun ni wọ́n mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí obìnrin yìí sọ pé àwọn Islam ń bọ̀ tán fẹ́ wá ṣe fún wa ní ilẹ̀ Yorùbá tá bá tètè múra bí nǹkan tí mo máa ń sọ nínú fídíò mi kò sẹ́ni tó gbógun ti Islam àṣírí Islam ṣe ń tú sí wa lọ́wọ́ ni a ní láti pariwo síta a ní láti jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ a ní láti fẹnu bò mọ́ la fi ń sọ̀rọ̀ síta lẹ́nìí ta fi ń jẹ́ kẹ́ mọ̀ nǹkan tí Islam ń gbé bọ̀ kán má pa wá dànù kó má di pé Haúsá ló máa jọba ní ilẹ̀ Èkìtì kó má di pé Fúlàní ló máa jọba ní ilẹ̀ Èkìtì lẹ́ẹ̀kan sí ẹ gbọ́ nǹkan tí ìyá mi sọ. wọ́n ní pé àwọn first country méje yẹ kó di Muslim country kó mọ̀ sí Christian kankan níbẹ̀. lójú bàbá ẹ̀ náà ṣe ń gbé lọ. bàbá ìbúrẹ̀ àti ìbúrẹ̀ ní ìyàwó ní bàbá ọbímọ méje ọmọ mẹ́jọ ìkan kúkú méje àti ìyàwó ẹ̀ sojú wọn náà ṣe gbé ìbúrẹ̀ lọ́tọ̀ fi lọ pa wọn wá pa bùrẹ̀ sí orí kọkàn àti márùn wọn pa àwọn méjèèjì àwọn Fúlàní kan náà wá gbé wọn náà wá sin wọn náà wá sọ fún wọn nílé pé wọn ti pa bùrẹ̀ àti Fúlàní o. èyí tí Yorùbá jẹ́ mùsùlùmí tó wá dé bàpàdé tó wá gbà láti ṣe ẹ̀sìn wọn lè fi ilẹ̀ wọn fún pé òun àṣẹ̀sìn yín òun dẹ̀ ti dára yín wọn á fi ilẹ̀ wọn ò ní pa mo tó àgbárí kan lẹ̀ pé òun ò ṣe wọ́n lè gbẹ́ pòpò kan bí wọ́n di pòpò òun ò ṣe báwọn ọ̀pààyàn sínú kúkà wá rí pọ̀tán kan máa gbé ẹni yẹn lọ wọ́n á kàn so bí ẹni so màálù mẹ́yìn wọ́n á sọ ọwọ́ ẹ̀ mẹ́yìn wọ́n á gbé sínú mọ́tò wọn á gbé lọ kó kú náà so kó bá kù so àkó lóko sí lè sáfù mọ́tò wọ́n kó mọ́tò kan sáfù síbo sáfù yẹ́kù àdóde aláǹkù àlàyéra. báwo ni ìlú ngan ṣe dùn gbé sí ilẹ̀ Haúsá. ibẹ̀ dùn gbé gan ìrọ̀rùn wà kò sí wàhálà kò sí tí ìbá ṣe pé wàhálà Boko Haram kò dé yìí wọ́n tún fi agbára mú yẹn wọnú Boko Haram yẹn kì í ṣe pé bóyá pé gbogbo wọn ni wọ́n jẹ́ kó wù wọ́n láti lọ àwọn fagbára mú yẹn wọnú ibẹ̀ pé kó lọ fún wa fagbára wa mú nínú ilé ẹ̀ wọ́n lè kọ́ mi èèyàn mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà sínú Boko Haram so bí wọ́n ṣe wá fún wa pé àwọn Boko Haram ti wà ń tò sí o pé wọn ò dẹ̀ gbọ́dọ̀ rí wa pẹ̀lú àgbo lórí o. ẹ̀ ń tàgbó. àgbo ni mò ń tà so bá a ṣe lọ sásílẹ̀ kan nìyẹn wọ́n á fi tẹ bọ́ọ̀bù rẹ tí sọ́jà kan bá fi kún wọn á pè yẹn 300 àti àwọn sọ́jà yẹn wọn ò fẹ́ kí ogun yẹn parí àti bọ́ọ̀bù mẹ́ta ni wọ́n rí bọ́ọ̀bù yẹn nígbà tí wọ́n fẹ́ máa rò pé àmọ̀ pé bí ilé òní wo wíńdò mi gan yọ àtìlẹ̀kùn wíńdò ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ mi gan yọ àtìlẹ̀kùn nígbà tí bọ́ọ̀bù yìí dún bọ́ọ̀bù mẹ́ta náà rìn tó dúmọ́ nájú ìṣubú kan gbogbo tó tún dẹ́lẹ́kẹ̀ yóò tún lọ rí bọ́ọ̀bù lákan lójú ọjà wọ́n dáná sunlé wa pátápátá wọ́n dáná sun wọ́n sunlé náà ni wọ́n ń sunlé anybody ilé tó ti rí àìjẹ kírísítẹ́nì ilé tán sunlé tó ti rí ọ̀dà fún gbà wá Boko Haram wá dé pé àwa làwọn fún àwọn sójà pé àwọn rí bọ́ọ̀bù mọ́lẹ̀ pé ká kúrò nílùú. àwọn Boko Haram bínú. àwọn Boko Haram bínú. ṣé wọn kò yé mi wọn ṣé àwọn Boko Haram yẹn wọn máa ń wá sáàrin ìlú. wọn máa ń wá táwọn ará nǹkan wọn ra kúlíkúlí àwọn ará nǹkan oríṣiríṣi àwọn ará mìíràn. táwọn ará ọjà ló sọ pé Boko Haram. àwọn máa wọ yúnífọ̀mù wọn níjọ́ kẹgàn tán pè mí nínú ọjà pé ìwọ ṣé wọn fa bóta sọ fún pé ṣé Yorùbá ní ẹni àbí Yíbò ká ní pé mi ṣe pé Christian ni mi pé Yíbò ni mi lẹsẹkẹsẹ náà máa pa mí sínú ọjà mbẹ yìí so boy kan tán mo kàsálà òun wọn ti mú ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wọn ti pa nísìn so ló wá ní pé kó ń lọ wò wọ́n ṣe mú nìyẹn tí ó ti sáré yọ ọ̀bẹ nínú báàgì ẹ̀ báyìí tó ti fẹ́ gbélé lọ́rùn tí ẹ̀ ti ń sọ pé láìláìláì lámọ́ láì sọ̀rọ̀ àlè wàsára so àwọn kan àwọn bọ́ọ̀ kan Boko Haram wá dé wá ní pé ọ̀gá àfà pé kójọ ló fi bọ́ọ̀ yẹn sílẹ̀. báwo náà ṣe bẹ̀rẹ̀ gan-an tó fi wọlé sí i. wọ́n ṣe bẹ̀rẹ̀ náà ni wọ́n dé ń pa àwọn èèyàn èèyàn márùn-ún bá jókòó wọn ní bisimilà ń fẹ́ sí Ọlọ́run lára ilé yìí. wọ́n kàn láàrin èèyàn márùn-ún pé. mo rí ẹnìkan tí òun àti ọkọ mi jọ wà ní gáràjì tán jọ jókòó báyìí tán jọ ń sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ tó dẹ̀ lọ bí mọ́tò fóun fẹ́ wo mọ́tẹ́yà mọ́tò kúrẹ́ apẹ́ kankan ṣe pàná gbọ́ tí ìbọn yìí ẹni yẹn gbọ́ tó ṣubú lulẹ̀ wọ́n dẹ̀ wo Boko Haram yẹn báyìí tó ti kì í bẹ̀ sínú aṣọ jàlábíà náà mọ́ àwọn ewúrẹ́ aṣọ báyìí aṣọ jàlábíà náà wọ̀ tó wọ́n á ti kì í bọ̀ yẹn bọ̀ tó gbà tó wáyá náà kú wá dọ́dọ̀ wa wọ́n wá lé wa kúrò nílùú wọ́n kọ́kọ́ wá ju ọjà ọ̀dọ̀ wa lọ́sàn gangan wọ́n lè wá lóògùn wọ́n lè wá lálẹ́ wọ́n lè wá lóògùn wọ́n lè wá lọ́sàn kò sígbà tí wọ́n lè wá ìgbà tí wọ́n sọ́dọ̀ wa nígbà tó fi di kí wọ́n lé wa kúrò nílùú yẹn irinṣẹ́ ìlú wà lọ́wọ́ sọ́jà gbogbo sọ́jà tó wà ní gbọ́nbọ̀ ní wà ní Ìgàlà ní ń pè bẹ̀ ní Ìgàlà gbogbo sọ́jà tó wà bẹ̀ náà pa ọmọ Ìjẹ̀ṣà kankan wà bẹ́ẹ̀ àwọn sọ́jà ti Cameroon wọ́n sọ fún ti Nàìjíríà pé tó gún bá ti fẹ́ sílẹ̀ báyìí pé kí wọ́n mọ̀ sáwá sọ́dọ̀ àwọn ọmọ tó àwọn sọ́jà Cameroon try gan gidi ibẹ̀ la wà fún odidi oṣù mẹ́ta wọ́n á sàlàyé fún àwọn sọ́jà pé wọ́n rí bọ́ọ̀bù mọ́lẹ̀ Ọlọ́run jẹ́ pé kúkú ya àwọn àlọ́ fọ bọ́ọ̀bù yẹn àti wọ́n ti lọ fún ọ̀gá wọn
pé èmi ni mo sọ fáwọn pé Yorùbá kan mo fáwọn pé wọ́n ní bọ́ọ̀bù mọ́lẹ̀ o àwọn torísìírísìí tí mo sáàgbè tí mo náwó tí mo gbé gan wọn ò jẹ́ kí ní kankan tó fi gbé mi wá sí àdúgbò inú wọn sáàdùn. wọ́n gbé yín sáfùkù ló máa jẹ́ o. wọn ò gbé mi sáfùkù o wọn ò fẹ́ kí ogun yẹn parí ni o wọn ò fẹ́ pé bó mo sì lè tú àṣírí àwọn. wọn ò lè ní láti bẹ̀rẹ̀ tó fún wa rí bọ́ọ̀bù kan wọn ò lè láti bẹ̀rẹ̀ tó fún wa rí bọ́ọ̀bù kan sọ wọn máa sọ fún wa níbi táwa pé ká tẹ̀lé ọ̀ṣọ́ wa sọ fún wa pé tọ́ba tí àwọn bá ti fẹ́ mọ yín bọ́ọ̀bù kan mọ̀ tẹ̀lé mọ́lẹ̀ kó ká mọ̀ nàró bọ́ọ̀bù yẹn mọ̀ àbá wa o àwọn àgbàlagbà kú sílé nígbà tán kọ́kọ́ lé wa lákọ̀ọ́kọ́ àwọn àgbàlagbà tí wọn ò lè rìn tí wọn ò lè sáré wọn kú sínú yàrá wọn náà ni báwo sọ òfìtí náà dé kárí kó kadà aláya ìsàmọ̀ sí gbòógì àtàwọn ohun èlò ní yẹ kí wọ́n fúnra wọn mú gidi gan ó ti yé ní kí wọ́n fúnra mú gan gidi wọ́n máa fúnra wọn mú tó máa lo ti Yorùbá fún wọn wọ́n máa rọ̀ òbí ibi tí Boko Haram wà jìnnà gan o nínú ṣáàdì lọ́ọ̀nù ni onílé ṣáàdì lọ́ọ̀nù náà wà o ìṣẹ́nu ṣáàdì gan gbọ̀tì ibi tó yẹ kí àjọ pààlà ibẹ̀ ni wọ́n wà nínú igbó bẹ̀ náà wà. ní nǹkan tí màmá sọ kó lè bá yé wa dáadáa ẹ ká lọ sí Suratul Anfal Quran chapter 8 verse 39 ká wá lọ ka tafsir aya yìí ó sọ pé ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́ tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu pátápátá nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́ dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. ẹ rí níbi tí ìyá yẹn ti ń sọ pé nǹkan tí àwọn ènìyàn fẹ́ ṣe ni pé kí gbogbo wa pátápátá ká di mùsùlùmí wọ́n fẹ́ islamize wa ẹni tó bá sọ pé mùsùlùmí lòun wọ́n á fi ilẹ̀ òun náà fi sọ pé nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́ Allahu ni olùríran nípa nǹkan tí wọ́n ń ṣe níṣẹ́ kẹ́ fi wọ́n lẹ̀. ẹ wáyé ká lọ wo tafsir aya yìí kó lè bá a yé wa dáadáa. Tafsir Maududi Quran chapter 8 verse 39 ó sọ pé here the war aim of Islam èyí gangan ní ìdí tí Islam fi ń kógun jà wá which had previously been declared in 11:193 tí wọ́n yẹ ti ṣàlàyé ẹ̀ pé ó ti yá ní sura 11 and has been repeated wọ́n dẹ̀ ti wá tún sọ again pé ó ti yá ogun ti yá. This aim has two aspects wọ́n ní ogun yìí ó pín sí ọ̀nà méjì the negative èyí tó wà ní apá òsì and the positive èyí tó dẹ̀ tún jẹ́ rere. On the negative side the aim of war is to abolish ní ti apá òsì yẹn nǹkan tí wọ́n torí ẹ̀ gbé ogun yẹn wá ní pé kí wọ́n jẹ gbogbo yín run kí wọ́n pa gbogbo yín rẹ́. And on the positive ní ti apá ọ̀tún it is to establish Allah's way completely in its entirety. Wọ́n ní ti apá ọ̀tún yẹn ní pé kí wọ́n sọ gbogbo yín di mùsùlùmí kí gbogbo yín máa jọ́sìn fún Allah pátápátá. This is the only objective for which it is lawful. Ọ̀nà kan tí ẹ fi lè gbé orí ilẹ̀ òun nìyí. Obligatory for the believers to fight. Wọ́n ní ọ̀ranyàn ni fún àwọn mùsùlùmí kí wọ́n máa gbógun tì wá kí wọ́n máa jà wá lógun. There is no other object for which fighting is lawful. Wọ́n ní kò sọ́nà míì tẹ́ fi gbọ́dọ̀ jà àwọn èèyàn lógun bí kò ṣe pé kí ẹ sọ wọ́n di mùsùlùmí. And it does not behoove the believers to resort to fighting for any other objective. Ẹ̀yin mùsùlùmí ò dẹ̀ gbọ́dọ̀ kógun jà àwọn èèyàn nítorí nǹkan míì yàtọ̀ sí nítorí pé kẹ́ ẹ sọ wọ́n di mùsùlùmí. Ṣé wàá rí pé ẹ̀sìn Islam ẹ̀sìn burúkú ni Allah ò kì í ṣe Ọlọ́run wọ́n gbé e wá láti wá fi jà wá lógun ni mi ò yẹ ṣe máa sọ fún yín mo ti sọ wípé wọ́n gbé ìsìláàmù yìí wá láti wá fi jà wá lógun ni gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tó bá ń ka ìwé yìí ẹ tètè sá fún ó ẹni yìí fẹ́ pa yín ni ẹni àfà tàbí mùsùlùmí kan tẹ́ ẹ bá ti rí tí ẹ rí ìwé yìí lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ pa yín ni. Ẹ bá rántí fọ́nrán mi kan tí mo ní ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí ìwé yìí lọ́wọ́ ẹ̀ tó bá sọ pé bismillahir rahmanir rahim kẹ́ ẹ arrest ẹ̀ kò sí rọ́ńbẹ́ àwọn tẹ́ ẹ bá ti rí ìwé yìí lọ́wọ́ wọn àwọn apààyàn ni. ẹ gbọ́ ìyá yẹn wá sọ kinní kan ó ní ọ̀nà kan tẹ́ ẹ lè fi jà wọ́n lógun òun ni kẹ́ ẹ lo ìbílẹ̀. ìdí nìyí tẹ́ fi rí àwọn àáfà yẹn tó fi ń tako ti ìbílẹ̀ torí pé àwọn àáfà àti àwọn tó pa wá tán wà nínú igbó àwọn méjèèjì jọ ń ṣiṣẹ́ kan náà ni. iṣẹ́ tàwọn àáfà ní pé kán gba agbára lọ́wọ́ wa iṣẹ́ tàwọn yẹn ní pé kí wọ́n wá gba ẹ̀mí lẹ́nu wa. ẹ̀yin èèyàn wa ẹ jí Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni wọ́n wá fi pa wá ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró ó dìgbà. ṣẹ́yìn náà ti gbọ́ nǹkan tí ìyá yẹn sọ àwọn mùsùlùmí ti ní àjẹ́ndà pé ìlú tán fẹ́ gbà kí ni máa ṣe fún wa gbogbo àwọn ọmọ wa tó ń dúwà lóńdó state lẹ́kìtì state náà tó ń jẹ́ mùsùlùmí yẹn àwọn náà ń pè ní mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀
àwọn náà máa kọ́kọ́ lò láti kojú ìjà sí àwa tá a wà nínú ilé. tán bá ti lò wọ́n láti kojú ìjà sí wa, ibi tá a bá para wa dé, àwọn mùsùlùmí tó wà nínú igbó wọ́n á ṣẹ̀wá pa àwọn tó wà nígboro àtàwọn tó ń kojú ìjà sí wọn tó ń ṣẹlẹ̀ ní Mali lénìí. ẹ jẹ́ kí tí wa là, mẹ́sẹ̀jì tí mò ń pass ó lè má kàn ẹ́, ó lè má rò pé àkílẹ̀ lẹ́yìn ń sọ kíníkan ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. nísìnyí ojú ni gbogbo àjọ fi ń tó. tó bá dàbí irọ́ ni mò ń pa. mùsùlùmí tó ń sọ pé mùsùlùmí ẹgbẹ́ ara wọn gan, ẹ gbọ́ nǹkan tó fẹ́ ṣe fúnra wọn, ẹ gbọ́ lára àwọn wèrè tó jẹ́ lídà àwọn mùsùlùmí tó ń pariwo kọ́ká gba ìsìláàmù nílẹ̀ Yorùbá, ẹ gbọ́ nǹkan tó fẹ́ ṣe fóun náà tóun náà fi gbé ta. ẹ bá mi wo fídíò yìí. nínú àwọn àwíkòwé, àwọn àsọkúsọ, àwọn rádaràda, a rí nínú ẹni tó lọ́wọ́ pa wá. eléyìí jẹ́ ń táwọn ọ̀gá wọn kọ́ wọn. tẹ̀bílíìgì àwọn máa gbèyàn pa tó bá ti takò wọn. mo fẹ́ kí gbogbo ilé ayé kó nóòtì ọ̀rọ̀ yìí. gbogbo àwọn DSS Nàìjíríà kó nóòtì ẹ̀. tí ẹnikẹ́ni tó bá wá dènà tèmi lásán, gbogbo ọ̀gá tẹ̀bílíìgì Nàìjíríà dára. gbogbo abẹnugan tẹ̀bílíìgì ẹ̀ dára, torí sẹ́tẹ̀ ẹ̀rọ àwọn ọmọ yín wọ́n ti sọ lórí social media. wọ́n lè bí àwọn pé kẹ́ ẹ bá wọn pa mí. tẹ́lì kan bá wá dúró wájú mi lásán, ó fẹ́ dí mi lọ́nà láti kọjá. gbogbo ọ̀gá tẹ̀bílíìgì Nàìjíríà dára. a dúpẹ́ fún Allah. wọ́n máa gbé àwọn olùmẹ̀sìn Islam pa Nàìjíríà láì jẹ́ pé wọ́n mẹni tó pa wọ́n. yẹ́bẹ́ ṣe pa Jafar, yẹ́bẹ́ ṣe pa Albani ní Zaria. ẹ̀yin ọmọ Yorùbá, ẹ lọ kúrò nínú ẹ̀sìn Islam. àkọ́kọ́, ẹ̀sìn Islam irọ́ lásán ni. Allah ò kì í ṣe Ọlọ́run, Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. ṣé wàá rí ẹ̀sìn Islam, ẹgbẹ́ òkùnkùn ni. mi ò ṣẹ̀ṣẹ̀ máa tẹnu mọ́, kóòtù ni. wọ́n gbé wá sáàárín wa, ká wọnú ẹ̀ kán dẹ̀ máa pa wá ní ìpàsípayọ ni. ẹ rí mùsùlùmí sí mùsùlùmí nìyẹn o. ẹ rí òun lọ́dún tí ń fi kú léra wọn kiri yẹn o. ẹnu mi kọ́ lẹ ti gbọ́, ẹ̀yin náà ẹ gbọ́ fún ara yín. ṣé rí ẹ̀sìn Islam ó pín sí oríṣiríṣi. tí gbogbo ilẹ̀ Yorùbá bá di mùsùlùmí lénìí, tí gbogbo Nàìjíríà bá di mùsùlùmí lénìí, a tún máa para wa ni, kò lè sísinmi. torí pé Kọ̀dìríyà a máa bá Tìjàníyà jà, àwọn tẹ̀blíìgì wọ́n á máa bá ṣíà jà, àwọn ṣíà wọ́n á máa bá súnní jà. a máa tún máa para wa lọ ní. ẹ̀sìn yẹn ẹ̀sìn àgbákò ni, ẹ̀sìn wàhálà ni. àti wípé bọ́n ṣe wá pín yẹ́lẹyẹ̀lẹ yẹn, àwọn gan ò mọ èyí tó máa wọ iná, kò mọ èyí tó máa wà lùjọ́ náà nù wọn kàn ń ṣe rádaràda ni. ẹ̀sìn fún àwọn tí ọpọlọ wọn ò pé ni. ẹ ká gbọ́ nǹkan tí Muhammadu fún ara ẹ̀ sọ. ẹ ká lọ sí Sunan Ibn Majah 3992. ó ní it was narrated from Auf bin Malik that the messenger of Allah said. Auf bin Malik sọ pé Muhammadu sọ pé the Jews split into 71 sects. àwọn Jew tẹ́rí yẹn wọ́n pín sí 71. one of which will be in paradise, 70 in hell. out of 71, 70 inú náà, ẹyọ kan náà ló máa wọ paradise. èwo ni ẹyọ kan tó wà wọ paradise? wọn ò mọ̀. the Christians split into 72 sects. àwọn Kristẹni yẹn, àwọn yẹn máa pín sí 72 sects. òun lè fi máa ṣe rí CAC, ẹ máa rí oríṣiríṣi. ṣé out of these 72, 71 of which will be in hell, 71 máa wọ inú náà, and 1 in paradise, ẹyọ kan ló máa wọ heaven. I swear by the one whose hand is the soul of Muhammad. Muhammadu ní òun tún búra pẹ̀lú ẹni tó ní ẹ̀mí òun. My nation will split into 73 sects. Muhammadu ní ìjọ tóun dálẹ̀, Muhammadu ló dá Islam lẹ̀. ẹ má máa jẹ́ kó àwọn àfáà máa parọ́ fún yín. Muhammadu wá ní ìjọ tóun dálẹ̀ ó máa pín sí 73 sects, one of which will be in paradise. ẹyọ kan péré nú ẹ̀ ló máa wọ àlùjọ náà. 72 in hell, 72 tó kù ó máa wọ inú náà. èwo wá lẹyọ kan tó fẹ́ wọ àlùjọ náà? It was said, oh messenger of Allah, who are they? wọ́n wá bí èwo gan ni tó máa wọ àlùjọ náà àwọn 73 yìí. He said, Muhammadu sọ pé the main body. Muhammadu ní ara àkọ́kọ́, ara òun àkọ́kọ́ ló máa wọ àlùjọ náà. gbogbo àwọn 72 tó kù wọ́n máa wọná. gbogbo èmi ní tẹ̀blíkì, èmi ní ṣíà, èmi ní sálàfí, gbogbo àwọn yẹn wọ̀ nínú náà. èyí tó máa wà àlùjọ náà ní wọn ò mọ̀. ẹ̀sìn Islam irọ́ lásán ni. wọ́n gbé wá láti wá fi pa wá ní. ẹ̀yin ọmọ Oòduà ẹ jí ẹ má sùn.
kò sí nǹkan kan tó fẹ́ ṣe yín. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn, àṣà àti ìṣe ló ní. Islam wọ́n gbé e wá sáwùjọ wa láti wá fi dàárín wa rú, ká máa bára wa jà, ká dẹ̀ máa para wa. Ẹ jí, ẹ má sùn. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí, mo dúró, ó dìgbà. ṣẹ́yìn náà ti rí fídíò yẹn tó ń pariwo ṣẹ́yìn náà ti rí fídíò yẹn tó ń pariwo tọ́lá àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ló fẹ́ pa yẹn ò kì í ṣe oníṣẹ̀ṣe o. bí ṣe rí mùsùlùmí ẹ̀sìn Islam tó bá ti wọlé sí ilẹ̀ wa, nǹkan tó máa ṣe fún wa nìyẹn. Kí là ń pè ní Islam? Islam ò kì í ṣe kó ju sẹ́lẹ̀ fọlọ́run, no. Islam ni pé kó jupá ju sẹ́lẹ̀, kó jupá ju sẹ́lẹ̀. In meaning Islam nìyẹn. Meaning ni pé tí àwọn tó bá ti gbẹ́sìn wá bá ẹ nínú ilé, ó mọ nǹkan tó ń sùn, wàá jupá ju sẹ́lẹ̀ fáwọn yẹn. Bá ṣe ń jupá ju sẹ́lẹ̀ fáwọn Boko Haram kan gbàlú wa, kan jupá ju sẹ́lẹ̀ fáwọn tó bá ń wàásù fún ẹ kó gbàlú, kò ní nǹkan kan ṣe pẹ̀lú Ọlọ́run. Ìtumọ̀ Islam nìyẹn. Torí ẹni tó bá pa ẹ Islam ni pé kó jupá sílẹ̀. Irọ́ o, bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn mi, irọ́ náà pa fún yín o. Irọ́ náà pa fún yín. Islam ni pé jupá ju sẹ́lẹ̀, kó sọ̀rẹ́ndà gbogbo nǹkan tó bá ní. Nǹkan tán pè ní Islam nìyẹn. Ẹ̀yin náà gbọ́ nǹkan tọmọkùnrin yẹn sọ náà, tó sọ lédè òyìnbó. Tó ní Islam kì í ṣe pé bóyá kéèyàn jupá ju sẹ́lẹ̀, ó dàbí pàtó ọlọ́pàá bá ẹ nínú ilé ni, bí ìtàwọn Boko Haram tó wọ́n bá ẹ nínú ilé yẹn, jupá ju sẹ́lẹ̀. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe nílé yín kẹsọ́ lẹ̀ ni. Mo wá fi àkókò ìrọ̀ ọmọ Yorùbá. Ṣé dáwà tá à ń sọ̀rọ̀? Èmi inú Islam náà bí mi sí. Mi ní kankan ṣe láti gbógun ti Islam. Ṣùgbọ́n wọ́n sọ àwọn nǹkan tó wà ní ẹ̀yìn ẹ̀ fún wa. Bàbá tó bí mi lọ́mọ òun mọ nǹkan tó wà náà tó fi kú. Àwa tá a ti wá kàwé sí ìta wá ń kàwé yẹn lárí pé wèrè ẹni tó dá Islam sílẹ̀ asínwín ni. Pé ó ya wèrè, ó bọ́ ọmọ ọdún 6 sùn. Àmì ó fọlọ́ ọmọ ọdún 6 ó bá sùn ọmọ ọdún 9. Ṣírò ẹni tó yẹ ká máa tẹ̀lé nìyẹn. Mo wá rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ ìlú mi pátápátá, ẹ jọ̀ọ́, à ń bẹ̀ yín ni. Ẹ lọ dira o. Ìwọ tó máa mọ nǹkan tó lè ṣe nínú ilé ẹ, lọ dira. Ẹni tán bá pa, òun náà pa wa, àní fojú sunkún ọmọ o, àní fojú sunkún ọkọ wa o. Lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ subscribe sórí YouTube channel mi, Oma TV, lórí YouTube. Tẹ́ bá ti rí ẹ máa ti rí logo mi ńbẹ̀. Ẹ subscribe, ẹ comment, ẹ jẹ́ kí n mọ nǹkan tó ń lọ. Tó bá ní nǹkan míì tá tó máa sọ lé lórí, ẹ ṣé mo dúpẹ́. Ilé ayé wa ò ní dàrú o. Ẹ ní gbọ́mọ sí o. Ẹ ṣeun. Ó dìgbà.